Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ mi alélèmí ń jẹ́ máa lémi lọ́mọ Ìbàdàn ní Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀bọ Sokoto kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun máṣá ọmọ agbọ́ yàyà mọ́yà ṣáájú gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá léyìí tí mo sì nígbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á ṣe kíni á gbà fún wa. Wọ́n á kí ẹ̀yin ẹlẹ́ ulamahu warasatul anbiyahi ẹ̀yin àfa Ọlọ́run tó hàn àtẹ̀yí tó pa mọ́ Muqaddam Sheikh àfa akọ́mọlẹ́sìn àfa akọ́mọlédè pẹ̀lú gbogbo mùsùlùmí pátápátá pé assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuhu. Mo kẹ́yìn ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì reverend bishop nínú ìjọ àgùdà ìjọ mímọ́ ìjọ onírìbọmi kérúbù ànsẹ́rẹ̀fù celestian. Mo kí gbogbo yín o wípé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín pátápátá. Mo wá kẹ́yìn ìyá mi bàbá mi ẹ̀yin ẹlẹ́sìn kẹ̀sìn kẹ̀yin ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín pé ewé á máa jẹ́ egbò á máa jẹ́ ẹ̀ ní ṣe ewé já ẹ̀ ní ṣe egbò wà àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Wọ́n kẹ́yìn ìyá mi abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ̀yin tẹ̀ ẹ́ dúró tọmọtọmọ yìí fi ṣubú ẹ̀yin tẹ̀ ẹ́ dúró tọmọtọmọ yìí fi rẹ̀ dànù. Àdó mẹ́ta làdó ẹ̀yin ìyá mi ọ̀kan fọ̀ ọ̀kan nù ẹ̀ ń fọ̀kan ṣoré kiri èyí tẹ̀ fi ń ṣoré kiri ẹ fi ṣàwọn ọmọ Yorùbá ẹ fi ṣe wá lóore owó ẹ fi ṣe wá lóore ọlá ẹ fi ṣe wá lóore àìkú tí í ṣe baálé ọrọ̀ tó rẹ̀yìn làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kún tí ò níná mo ṣèbà ọjà tó kún tí ò lérò mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn ẹ̀yin àgbẹ̀ gbanigbani mo ṣèbà yín o mo júbà yín kí bá o ṣe o. Mo wá kí kábíyèsí ọ̀nẹ́rìṣà jìgbìnìbí àti àkún aláṣọ àlàfúfú gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ janlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì ọ̀nẹ́rìṣà bàbá mo kí yín o kí adé pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kí ẹṣin ọba kó jẹ kó kárin kése. Mo wá kí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ọmọ kútíkù ò gbọ́dọ̀ pa ọmọ àrùn tánú ò gbọ́dọ̀ ṣe ọmọ àdábàlẹ̀ ọmọ àfòmọ́ òde ọba ẹnjìníà Abímbọ́lá Hakeem Ọ̀wọ́ Adé first ẹlẹ́wọ̀ ètò mo kí yín o. Mo wá fi yín kí bàbá tèmi ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first Olúbàdàn ilẹ̀ Ìbàdàn bàbá kádé pẹ́ lórí kí bàtà ò pẹ́ lẹ́sẹ̀ kí ẹṣin ọba jẹ kó kán kése kílẹ̀ Ìbàdàn ọmọ dàrú kílẹ̀ Ìbàdàn ọmọ dààmú kílẹ̀ Yorùbá lápapọ̀ kó mọ̀ túká kí ààbò wa kó túbọ̀ mọ́ gbé kó túbọ̀ mọ́ rójú sí i kí gba ilé wa ọmọ ilé káwo ilé wa ọmọ ilé ká mọ́ rùkú wọlé bìlìntà sí ipá rùkú bọ́ta àbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá látòrí gọ́vnà Ṣèyí Mákindé gọ́vnà Dàpọ̀ Abíọ́dún gọ́vnà Lọ́kì Ayédatiwa gọ́vnà Abíọ́dún Oyèbánjí gọ́vnà Adémọ́lá Adélékè gọ́vnà Babájídé Sanwó-Olú pẹ̀lú gọ́vnà Dàpọ̀ Abíọ́dún ó dàbí pé mo ti dárúkọ wọn. Mo kí yín o. Mo wá kí alànà fún gbogbo ọmọ Yorùbá pátápátá bàbá mi Prọfẹsọ Bánjí Akíntóyè bàbá mo kí yín o k'Olódùmarè tó ń bọ̀ jẹ́ ká rí òórùn yín ṣaṣọ pẹ́pẹ́pẹ́ àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kéjìká tí ọ̀já sọ bọ́ lọ́rùn ẹni májàsọ́lá àdìsá ọmọ adé ẹ mọ́ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí ẹ wò ó kí ló ṣẹlẹ̀ sólóyè Sunday Igboho Oosha wọn náà fẹ́ jólóyè Sunday Igboho Oosha gbé ǹjẹ́ wọ́n ti rí ajígbé sóṣe é jígbé gbàtí èèyàn mi sì gidi ó jígbòho odidi ìlú kan lọ fẹ́ gbé ẹni pé kàkà kí Aláàfin ń bo ni ó ti fún àwọn èèyàn àdágà ń pè mí lóríṣiríṣi Fúlàní kan lóhun ó jígbòho gbé Fúlàní ó jígbòho gbé Sunday
Àdìsá tí sùnnú létí tó ń bara ẹ̀ lẹ́rù, ikú táǹdì ọkùnrin ogun. Ẹ wo ọ̀rọ̀ orí ahọ́n ni, bí èèyàn kan bá jókòó tó gbìmọ̀ rẹ̀ bí wọ́n sọ lógúnlógún tán sọ lọ́gbàlọ́gbọ̀n, ọ̀rọ̀ orí ahọ́n lásán ni. Èèyàn kan ọ̀tá dìsá jí gbé, mo fọlọ́run tó lẹ́mìí mi búra, èèyàn kan ò lè jí Ìgbòho gbé. Wọ́n bá pọ̀ nígbà ìjọba Nàìjíríà gan tí wọ́n digúnlógún tí wọ́n pé lọ́gbọ̀n tán lọ bí 100 níye tí wọ́n dìgbò lórí olóyè Sunday Ìgbòho tí wọ́n rí jí gbé. Ká tó wá sẹ̀yìn amukun mẹ́kọ̀ọ́ Fúlàní ẹṣin mọ̀nù àbí kí wọ́n ń pè wọ́n, ọ̀sọ́rọ̀ ń bẹ̀ àhèrè sọ ọ̀rọ̀ lásán ni pé wọ́n ó jí Ìgbòho gbé. Ìgbòho èwo? Ṣé baba Dámì àbí ta ni ńlẹ̀ fẹ́ jí gbé? Àdìsá ọmọ ládéládé ládé Aláàfin ọ̀ládé adé orí aládékún ńlá gbàfà láàfin, adé aládékún la gbàfà láàfin. Ọ̀rọ̀ tó ń pọ̀ ń di ipá agbadé aládékún fáláàfin. Ṣé aládékún sọ́ba ni? Ẹ wo ọ̀rọ̀ ọjọ́ míì ni ọ̀rọ̀ yìí. Láti ijọ́ tèmi gẹ́gẹ́ tí máa ń pe ládéládé ládé Aláàfin ọ̀ládé adé orí adé aládékún ńlá gbàfà láàfin. Ìtàn ọ̀rọ̀ ń kò yé mi ọ̀ǹtí o tí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ tán tó sọ fún mi ní ìjẹta ni mo tó mọ̀ wípé aládìkún o tó jẹ́ bàbá Àdìsá tó jẹ́ bàbá ńlá bàbá tó bí olóyè Sunday Ìgbòho, wọ́n ní wípé ọdẹ ni wọ́n, alágbára sì ni, ẹjẹ́ tó pè wọ́n ní jagunjagun. So adéhùn àmọ́ sọ́njọ́ mi ìbò ṣe jẹ́, so kì í ṣe pọ̀ baniyan, kì í ṣe pọ̀ gbadé orí, no, adé táwọn gbé wọ́n fi ta Aláàfin lọ́rẹ, ẹjẹ́ àsọ́bà. Mo kádìsá bàbá àníwá ayé tì. Nǹkan tó gbé mi wọ́de ọ̀pọ̀. Àkọ́kọ́ màá sọ̀rọ̀ nípa rálì wa tí ń bọ̀ lọ́nà, and I want you all to know this. Pàápàá jùlọ ẹ̀yin ọmọ ìyá onídọ̀tí àtẹ̀yin gúrùpù ìyá onítìrí onídọ̀tí tẹ́ ẹ lọ ṣe oríṣiríṣi flyer jáde tẹ́ ẹ ní wípé no rally in the Democratic Republic of Yoruba, bẹ́ẹ̀ ṣe kọ́ ẹ ṣe yé sí èrè ẹ ṣe sí èrè mọ́ níwọ̀n kẹ́ ẹ sọgbẹ́ ayé ọ̀ràn tẹ́ ẹ káwọn èèyàn yín sí tí ẹ ń bẹ lágodi lé lórí èéṣe tẹ́ ẹ wá ojú pọ̀nà àti yọ wọ́n kúrò nú ọ̀ràn yẹn tó fi jẹ́ wípé ọ̀rọ̀ tàwa ìran Yorùbá gangan ọmọ àlè níyìn mẹ́. Àwa ọmọ ọkọ Yorùbá ìlà fẹ́ jáde, kì í ṣe ọmọ àlè là ń pè, ọmọ ọkọ tààrà. Ẹ ti wù wá gọ̀ síwájú, ẹ wá ṣẹ̀ṣẹ̀ ń ṣe flyer ní ìsìn páwọn èèyàn gbọ́dọ̀ jáde fún rálì èéṣe. Bẹ́yìn bá mọ̀ pé tọ́nà dárìn ìyá onídọ̀tí àtàwọn ikọ̀ rẹ̀, tẹ́ bá mọ̀ pé tọ́nà dárìn ẹ̀yin ẹ bọ́ta gbangba kẹ́yìn náà ó pe rálì ìpè ókè o èyí rálì tó jẹ́ kó lóye Sunday Àdìsá ọmọ Adéyẹmọ ni ó léwájú rẹ̀ yìí àti bàbá wa Professor Banji Akíntóyè o, ọ̀yá àwa náà wá pe rálì takò kẹwàá wò bọ́yẹ rèrò ẹni Olódùmarè fi rán yàtọ̀ sẹ́ni tó Olódùmarè ò fi rán ti ń pera rẹ̀ sórí iṣẹ́ tó Olódùmarè ọ̀ràn. I don't want to talk much. I don't want to use more than 25 minutes. Yes, ẹ máa bá mi ṣí just 25 minutes. Ọwọ́ apẹ́jù àrírú rẹ̀ rí ń lo 30 minutes ọgbọ̀n ìṣẹ́jú. Ẹni Olódùmarè fi ṣẹ́ rán ó yàtọ̀ sẹ́ni tí ń fagídí jíṣẹ́. Iná ni Bíbélì ṣe ní wípé ọ̀pọ̀ la pè àmọ́ díẹ̀ nínú wọn la fi rán. Nínú gbogbo èèyàn tí ń jáde fún struggle Yorùbá nation pátápátá kò sẹ́ni tó lè pe ìpè tó lóye Sunday Ìgbòho pè. Ẹ má jẹ́ àfi ṣe ti fọ́ńbù bílẹ̀ Yorùbá ṣe tó látòkè délẹ̀ tí Ìgbòho bá láàgbọ́dọ̀ jáde lénìí
òru làwà yìí tó bá ní aago 8 èní tílẹ̀ bá mọ́ dáadáa yìí a gbọ́dọ̀ jáde. Mo fọlọ́ ń búra àwọn èèyàn ní jáde. tá a bá tún wá sọ pé ó dá o gbàgede ibìkan rẹ̀ Ìgbòho ń bọ̀ ń bẹ̀. ẹ̀yin ọmọ Yorùbá ẹ wá pàdé Ìgbòho ẹ rò pa ààrẹ ni. What are you now saying? Dúpẹ́ onídọ̀tí òkété ti bóru, ilẹ̀ ti mọ́mọ́ yín lọ́wọ́, òjò ti pé gún yín lóde òde ọ̀dá, igi tẹ́ ẹ fojú rẹ́ náà ó ti gún yín lójú. ẹ̀yin ẹni ìyá ẹni ìṣẹ́ tí kò sí ní ẹ bẹ́ẹ̀ ṣe mọ́ kíkọ́ ìkí. Yes, a brother is a good brother. Let me call him a good brother. Let me even call him a father. Torí ẹni bá ti fi àwọn ọdún kan jù yàn lọ ó ṣeé ṣe kó bí ni lọ́mọ. He's a good father. ẹ rí pé kò relax. He keep on shouting every day wípé ìran Yorùbá gbọ́dọ̀ gbòmìnira. Tẹ́bẹ̀ wo the likes of àwọn Koiki is a citizen, UK citizen ní kí ló wá lè máa mú ìdààmú rẹ̀ lórí pé kíran Yorùbá ó gbòmìnira. Sọ fẹ́ jẹ president ni àbí yóò ṣe gómìnà. ẹ wo olóyè Sunday Igboho, ẹ wo àìmọye ọmọ olóyè Sunday Igboho tí wọ́n jẹ́ citizen Germany, tí wọ́n jẹ́ citizen Canada. He has a lawyer, he has footballers nínú àwọn ọmọ ẹ̀. He has medical doctor. ìyẹn olóyè Sunday Igboho ó sì wà lẹ́ni tó lódùmarè fún pé o tó tán. torí téèyàn bá ti wọnú ọgbà rẹ̀ tó ní mọ́tò tó bá ìgbà mu tó ń ka méní méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn-án lórí bíi mẹ́wàá. ẹ wo akàsálí ẹ má jà kúrò tanra wọn ká fi tẹ̀gàn sí ká tún yọ tẹ̀gàn kúrò. akíkanjú olówó ní olóyè Sunday Igboho Oosha. tí olóyè Sunday Igboho Oosha bá wá ní pé tọ́ o èmi Àdìsá máa dé ẹ máa mọ fẹ́ jà fúnra mi ni kì í ṣe ti yànràn. ìtàn tí Ìgbòho ti kọ bàbá ńlá kú bàbá yìí ò lè kọ́ tẹ̀tẹ̀rí gbà sọ àyàfi tẹ́ ẹ bá lè kú. Yes, tírú Dúpẹ́ Onídọ̀tí bá fẹ́ kọ ìtàn tó lóye Sunday Igboho ti sọ kọ àtẹ̀yìn ránran bíi ti Dúpẹ́ ẹ̀yìn kọ ẹ̀ tẹ́ bá fẹ́ kọ rúùtàn tó lóye Sunday Igboho ti kọ àyàfi tẹ́ ẹ bá lè lọ tí Dúpẹ́ Onítìrí fúnra ara ẹ̀ tó bá lè lọ sí Odò Ogbó ní Ọ̀jọ́ nìbàdàn tó fa àsíá Nàìjíríà tí ń bẹ tó fà wálẹ̀ tó dẹ̀ tàbí Yorùbá nation bẹ́ẹ̀ ọ̀tán. a jẹ́ pé ó bí ti rẹ́kọ̀dù ẹ gbọ́. Army barrack tí ń bẹ ní Odò Ogbó nìbàdàn tí Dúpẹ́ Onítìrí bá lè lọ síbẹ̀ ní ọ̀sán gangan kódà kó má jọ ọ̀sán anytime tó o bá ti wọnú Odò Ogbó wọbẹ̀ lọ ibi tí fúláàgì Nàìjíríà wà ń bẹ̀ fati Nàìjíríà wálẹ̀ kó o gbé ti Yorùbá nation sí tó o bá ti ṣe wàláhì tàláhì mo fọba tó lẹ̀mí mi búra mọ́ gbà wípé lóòótọ́ o ti kọ̀tàn tó lóye Sunday Igboho ò lè kọnu àmọ́ tó o bá lè ṣe Dúpẹ́ you dey deceive yourself lọ́ba dé ẹ gbọ́ you dey deceive yourself. So mo wá pẹ̀yìn ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi ẹ má jẹ́ àmì kan. This is the time to stay strong. Òmìnira àrán Yorùbá ó ti súnmọ́. Àsìkò tá a ní láti dira wa mú ṣinṣin ni ká dẹ̀ ṣe gẹ́gẹ́ bí ọmọ akin. Bá a ṣe wo rálì níwájú tó náà ń wò wáyìí ọjọ́ kíjọ́ tí ọba jẹ́ ká tú yáyá ká tú yàyà jáde ká wá máa retí Àdìsá ọmọ Adéyẹmọ láàrin wa. àwọn ẹgbẹ́ ẹ̀jẹ̀ gbé wá kínní kan bí yóò wá o bí ò ní wá o yóò dọjọ́ náà bí kú ló lóko ni bí pàkúté ni ó dijọ́ tá a bá sọ pé rálì yá tí a ní ọjọ́ báyìí
ìní ìgbà náà lẹ́wàá mọ̀ wípé yes Àdìsá ò wálé. Ṣèbí ti tèkìtì arálé Èkìtì lẹ́rí ilẹ̀ yanu, ẹ̀rí rálé Oǹdó ẹ̀ka sára, ẹ̀rí rálé Ọ̀ṣun ẹni ẹ̀rí tóògùn. Ẹ̀wàá rélé yìí jẹ́nẹ́rà ni àmọ́ nǹkan ẹyọ kan ni àápalẹ̀ mọ́ dọ̀fán ni o. ẹ̀yọ́ máa Yorùbá ẹ jẹ́ àpalẹ̀ mọ́ dé ọ̀fán. Tí n bá ní ká palẹ̀ mọ́ dọ̀fán èdè Yorùbá mọ́ lóhun ìní wípé bá a bá ṣe ń ṣètò rálì náà ká máa ṣètò ààbò wa ńlẹ̀ kóòtù òjìbí. Ọ̀yọ́ ìjínigbé Ọ̀yọ́ àti ẹ̀dúpẹ́ ó ti ń wálẹ̀. Ìgbòho gbogbo nǹkan tó ní láyé Olódùmarè ìbàjẹ́ ò ní kan. Ẹlòmíràn máa ṣàdúrà yẹn ni Ọlọ́run má fọwọ́ ọ̀bàjẹ́ kan. Ọwọ́ ọ̀bàjẹ́ Ọlọ́run ò lọ́wọ́ ọ̀bàjẹ́. Ìbàjẹ́ ò ní débi gbogbo nǹkan ní olóyè Sunday Igboho ni látòrí aya dórí ọmọ dórí gbogbo dúkìá ẹ̀ pátápátá. Kò sígbà tí mo lè mú fóònù lóru pé olúwa mi báyìí mà tó kàsá báyìí kàwòdì. He will always respond. He will always respond. Adẹ̀ tó kọ́ wa ní guidelines pé ẹ ṣe báyìí olórí ibú ara yín. Dúkìá onídọ̀tí tó kàn wá fi 419 onífùrọ̀ pínyìnkìn tó wá fi 419 tẹ́ kó alómi ọbẹ̀ jẹ́ níjó olẹ pé tó gbé kọ́ọ̀lù yín èwo nù yín lọ́mọ wíẹ̀ràbà òtún Dúpẹ́. Dúpẹ́ only came to destabilize the journey of Yoruba nation. Ó kàn wá destabilize wa lásán ni. And he achieved it torí wípé olóyè Sunday Igboho Oosha pẹ̀lú bàbá wa Bánjí Akíntóyè wọ́n wò pé kárìn kápọ̀ yíyẹni wọ́n wá fún Dúpẹ́ Onítìrí láàyè wípé ìwọ náà wá contribute o in tó ní lọ́pọlọ láì mọ̀ wípé ọpọlọ áyán ìní ń bẹ lórí ẹ̀. I remember very well Ọmọlúkà ẹ̀gbọ́n mi dáadáa àwọn ní Dúkìá Onítìrí pé àwọn náà gbé Dúkìá Onítìrí lọ bá bàbá Professor Bánjí Akíntóyè ní Kòtónú. Ká ní Ọmọlúkà gan mọ̀ pé ránran ohun tí ọ̀rọ̀ Dúpẹ́ ọ̀padà dà nìyẹn ni ó ṣeéṣe káàgá ọmọ tiẹ̀ dámọ̀ràn ẹ̀ rárá. Àmọ́ gbà ní kò bàjẹ́. Ẹni gbẹ́kòtò ọ̀gbẹ́jìn ẹni kó sí náà ò dá lápá. Aláti ṣe ìran Yorùbá àti ń ṣàtúnṣe ara wa nílé mi ṣe máa ń sọ gbogbo ìgbà pé pánsá ò fura pánsá já àjà ò fura àjà jìn. Bó nílé ìran Yorùbá ò bá fura olè ó kó lọ kó lè má bàa wá kó lọ ń ló bí akitiyan. Ìlú bí akitiyan mo kí ìṣọ̀kan ọmọ Oòduà London. Yes, mo kí ìṣọ̀kan ọmọ Oòduà London fún ìnáwó sí àwọn Àgbẹ̀kọ̀yà yẹn lábẹ́ bó ti léwu kó kéré kó mọ. And they appreciated it. Ẹni rani ní kò ó ṣe díẹ̀ èèyàn kan ní òtí ẹ̀ wó bí á wá. Èèyàn kan ní òwò bí á wà. Àtìgbà tá a ti ń pariwo ẹ bá wa ràn wọ́n lọ́wọ́ ẹ bá wa sọ lóòótọ́ kéèyàn má boná ọlọ́mọra. We still have some people who are genuinely supporting them. Genuinely. Àwọn ilẹ̀ mi kàgbé lóòótọ́ ìfẹ́ ìran Yorùbá ń bẹ lókàn àyà wọn. And I keep on saying it. Ọlọ́run Olódùmarè yóò fi ìhà tí oníkálukú kọ sí struggle ìran Yorùbá yóò fi máa dá oníkálukú lẹ́jọ́ either positively or negatively. Oríṣiríṣi ìran ní bẹ́ẹ̀ ní struggle ìran Yorùbá tá à ń ṣe lọ́wọ́ yìí.
àwọn kan wá láti fi struggle kówó jọ, àwọn kan wá jẹ̀níúlì láti fi ṣe kíni, láti fi jà fún ìran wọn pé àníṣe ìran mi gbọ́dọ̀ bọ́ lóko ẹrú, àmọ́ kò séyìí tí ò lẹ́san. ẹni fẹ́ fi kówó jọ ẹ̀san ń bẹ, ẹni sì fẹ́ tí ń ṣe tọkàn tara gẹ́gẹ́ bàbá mi olóyè Sunday Igboho Oosha bá ṣe ń ṣe, ẹ̀san náà wà fún un. àwọn tó pera wọn ní nǹkan pàtàkì lánàá tí ẹ ń gbowó lọ́wọ́ àwọn ọmọ Yorùbá lọ warrior this warrior that, àwọn dà lónìí ṣé wọn ò náwó yẹn tán ni? ṣé wọn à ná tán? gbàtí ní àgbàwá mi lẹ́kìtì tá à ń sọ àwọn ọ̀rọ̀ kan wọ́n kàn rán wọn létí pé ẹ fi àádúró tẹ́ ẹ warrior disappear lẹ́ẹ̀kan náà. ó sì á di pé nígbà tá a nílò ọmọ ogun láàárọ̀ ọmọ ogun mọ́lọ́wọ́n ṣèdájọ́ fún ní kálukú. ẹ worú ààrẹ ọ̀nà kakanfò Gani Adams ààrẹ, ọ̀rọ̀ wọn ń jìyà gbélé Yorùbá kọ̀ọ̀kan wọn. ìtí ẹ gbájúmọ́ ìnirú ọjọ́ òbí tí ẹ ṣe ń jọ Sunday aláwọn pé 55, kí ẹ sáfẹ́fẹ́ yẹ̀yẹ̀, kí ẹ jẹ ọ̀pá mọ́lẹ̀, kí ẹ kólẹ̀ kí ọrùn, ìtọ́ka wọn nìyẹn ceremonious ààrẹ ọ̀nà kakanfò. àkàní omíyẹlé bọ̀ sí ní holding time era mo lóòótọ́ ni, àmọ́ tẹ́ ẹ bá wò ó dáadáa ààrẹ Gani Adams ìsọwọ́jì ààrẹ tí ẹ yàtọ̀. ìdí ni wípé àwọn ní Olódùmarè kó àkóso Oòduà People's Congress tá a mọ̀ sí OPC Gani Adams, àwọn Olódùmarè kó lé lọ́wọ́. and I remember very well wọ́n ní warrior àwọn ọmọ táwọn ní they are more than millions. So if he is the Ààrẹ Ọ̀nà Kakanfò generalismo of Yoruba land, àwọn kan ní generalismo of Ọ̀yọ́, mi ò sọ bẹ́ẹ̀, but generalismo of Yoruba land torí oyè tí ikú bàbá Yèyé Aláàfin bá fìyàn jẹ oyè ilẹ̀ Yorùbá ni. a sì ti lọ́nà tó ti jẹ́ mọ́ bí gẹ́gẹ́ bí ipò wọn, he should be able to rededicate himself to the safety of lives and properties of the Yoruba people. Into yóò múmú lóòkà ya wọn ìní ìdáàbòbò ọmọ Yorùbá pẹ̀lú gbogbo tó lódùmarè jogún fún wọn, not that káwa máa ṣàwẹ́wà. ẹ jẹ́ wá divide the 1 million OPC members see the 6 states ta nílẹ̀ Yorùbá àti some part of Kogi and Kwara. 1 million. ẹ ti ẹ̀já kọ́kọ́ pín 100. ọ̀yá ẹ̀yìn 100 yìí ẹ di ìpínlẹ̀ Ọ̀yọ́ mú, ẹ̀yìn 100 yìí ẹ di ìpínlẹ̀ Ọ̀ṣun mú, ẹ̀yìn 100 yìí ẹ di Ògùn mú, ẹ̀yìn 100 yìí ẹ di Èkó mú, ẹ̀yìn 100 yìí ẹ di Èkìtì mú, ẹ̀yìn 100 yìí ẹ di Oǹdó mú. that is 600. ṣe ẹ̀pọ̀ kù 400 nílẹ̀. kí 50-50 kó wá wà ní àwọn òpópónà tó pé iṣẹ́ tí wọ́n ní pé ẹ sádùú olóòpópónà 100 wọ́n máa wọnú gbó. 50-50 ẹ dúró sórí òpópónà, ẹ máa chẹ́ẹ̀kì gbogbo mọ́tò, àwọn tírélà tó ń kọ́fà lórí yẹn ẹ yẹ̀ wò, àwọn tírélà tí ń kó màálù ẹ máa yẹ̀ wọ́n wò, kí ni ń bẹ lábẹ́ màálù, kí ni ń bẹ lábẹ́ tírélà yẹn, àwọn wo ni wọ́n. ó sì kù 100 ńlẹ̀, ó sì kù 100 people. tó bá wá ṣẹ́kù 100 yẹn, àwọn ìlú kan wà tó tóbi bí Ọ̀yọ́ state, ẹ tó da 50 sí, kẹ́ dúró sí gbogbo ìlérò, gbogbo ìlóró òlù pátápátá, àwọn ibi tó jẹ́ boundaries. àbárí result ká pẹ̀lú olóyè Sunday Igboho adísọ́ máa dí ẹ mọ́ dákun, èmi gan fúnra mi mo darapọ̀, èyí àjọṣe kínní kọ̀ọ̀kan bá ti dùn ju àmọ́ àwọn ọjọ́ ọ̀bí ẹ pé 55
tọ́kàn kanran Yorùbá kọ́ ẹ̀, sorry to say, ó mà ṣe o. Tàbá ní afọmọwọ́mọ èèyàn kànà kánṣẹ́jà màpá ni. Tàbá ní a máa folóyè Sunday Igboho ṣàwé àwọn ọmọ yòókù, ẹ wò ó èyí olùmọ rẹ̀ pa o. Let's be realistic. Let's be realistic here and let's be fact. Èèyàn kànà máa pa ni. Sóòrí bí Igboho ṣe ń ṣe ni kéde kan ní ìwádìí àgbà lọ́sẹ̀ kéde kan ọmọ burúkú lọ́bẹ̀ èèyàn kàn lu ọmọ pa ni. Torí pé kò sí èèyàn tí ó ní irú owó tó lóye Sunday Igboho Oosha ní, tí ó ní òkìkí tó lóye Sunday Igboho Oosha ní, tí ó ní ọlá tó lóye Sunday Igboho Oosha ní, tí ó nírú àwọn ìyàwó tó lódùmarè fi kẹ́ olóyè Sunday Igboho Oosha, tí ó nírú àwọn ọmọ alálùbáríkà tó lódùmarè fi kẹ́, tí ó tó wá lóun fẹ́ kú fúnra Yorùbá kò sí. Even Abiola tá a pè ní hókù Yorùbá ńgbà náà lọ, he was fighting for his own self. Ó táwọn stéèjì kan náà táwọn bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ táwọn náà ṣàṣìṣe fúnra Yorùbá. Àwọn ọ̀dàdà díjú bolóyè Sunday Igboho ṣe ń dàdà díjú tí ọ̀wọ̀ ẹ̀yìn tí ọ̀gbọ́n wọn ni wọ́n pé tí ni àníṣe ṣé lórí ọ̀rọ̀ ọ̀ràn Yorùbá yìí ni I will give it whatever it takes. Lóòótọ́ alọ́ba àmọ́ ẹ jẹ́ káwọn ọba wa tá a ní kó fìdí ẹ́. Àwọn ọba ò láṣẹ lẹ́nu mọ́. Ọmọ ọba ni mí, so I know what it takes. Tá a bá gbọ́ tán àwọn bàbá wa bàbá ńlá wa àwọn bàbá wa pé ìgbà táwọn ń bẹ tán ń lò gbà báyìí náà ṣe ṣẹ̀ṣẹ̀mí wọn, ìyá ọmọ wa wò pé kí ní ń ṣẹlẹ̀ sáwọn ti sìn. Kò sí ìkẹ́kẹ́ tí ń ṣẹlẹ̀ ju wípé láyé ìgbà náà àwọn ọba ò máa lé owó Rolls Royce, ẹṣin ni àtàwọn mọ́tò gbé bá ti sáti rí yàn gbé jáde. Àmọ́ ní ìsìn àwọn ọba ti fi Rolls Royce, àwọn ọkọ̀ bíi kíní kan 300 million 400 million 500 million ńlọ bá ń gùn ṣe kí lọ bá ń ṣe. Ẹ̀bí ìlú la ní wọ́n mójútó. Ọba mi ilẹ̀ ní ń tàn àì, ọba mi màálù lọ́rọ̀ àjọ rẹpẹtẹ ká Fúlàní ń bá a dà á kí ẹjọ́ torí Ọlọ́run. Ọba mi ọgbàdé Àbújá lọ́mọ wá kọ́ńtíráàtì kí ni ìbá ọba kan lọ gba òpópónà ọ̀nà ibìkan sáwọn ibìkan, ọ̀rọ̀ ọjọ́ mi ká bẹ́gi lé. Lórí ọ̀rọ̀ rálì tí mo fi ní ẹjẹ́ apalẹ̀ mọ́ dé ọ̀fọ́n ò ní wípé ṣé ẹ mọ̀ pa á jáde wá láti wá ṣe ìfẹ̀hónúhàn ni, and we are going to remain on that road until yes is yes. Ká má bàa wá máa fi yes ti ta fi máa no nínú ilé, àfi ká palẹ̀ mọ́ dọ̀fọ́n. Àwọn kí mo kóòdù ọ̀rọ̀ yẹn ni. Tá a bá jẹ́ 100, the whole 100 yóò gbọ́dọ̀ jáde. Àwọn kan gbọ́dọ̀ ṣẹ́kù sínú ilé torí àwọn ará bíi ká má bàa gbèrú wá látẹ̀yìn. That is, we secure the house. Àwọn bàbá kúrò ńlé bí àpẹẹrẹ èèyàn kúrò ńlé ní ìsìn olóhùn ń lọ ibi iṣẹ́, òmúlẹ̀kùn ẹnu ọ̀nà ilé rẹ ó ṣí ilẹ̀, ilẹ̀kùn yàrá ó ṣí ilẹ̀, ti kíchìnì ó ṣí ilẹ̀, ó sì ti jáde ó sì ńlé, so ó ti fọwọ́ ara rẹ ó ti ṣílẹ̀ kò fólè láì ṣe wàhálà. Ìmọ̀ṣẹ́ ní ẹjẹ́ apalẹ̀ mọ́dọ̀fọ́n, ẹjẹ́ àti build security gẹ́gẹ́ bá a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́.
bá bá ti ẹ̀gbọ́n tó yọ kí náà mú wa bí wọ́n gbòsì yọ kí náà mú wa bí wọ́n gbẹ̀yìn yọ kí náà mú wa bí wọ́n gbáwájú yọ kí náà mú wa ayérájẹ kúrò. gbogbo ẹ̀yin tá ń káwọn Àgbẹ̀kọ̀yà yẹn lọ́wọ́ I really appreciate you so much. ilé àtọ̀nà yín ò ní dàrú bóyá 1,000 ní o bí 2,000 ní o bí iye kan ní o ibi tẹ́ ẹ ti mú àbùdé báyìí ń tọ́ lókun àbùdé ń tọ́ lọ́sà àpò sásàmùrà ò gbẹ́rí àpò yín ò ní gbẹ. mo fi Ọlọ́run tó lẹ́mí mi búra ní ìjẹta èmi gẹ́gẹ́ fúnra mi I as a person I don't have a dime on me mi ní 1 naira báyìí even mi ò jẹun wàláì I can show you the receipt mo kàn polóyè ni bá mi bí náà làwọn Àgbẹ̀kọ̀yà yẹn ló ń pè mí pé a nídìí nǹkan báyìí a tó nídìí nǹkan báyìí ìwọ lọ ọbẹ̀ dàbí nǹkan báyìí o mo lọ dáa mo kí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mọ́lẹ̀ mo mẹ́sẹ̀jì olóyè and he did excellently well. He transferred money to me and I was happy. ìyẹn olóyè Sunday Igboho ìtàǹpè láṣíwájú rere nìyẹn ìtàǹpè ládarí rere nìyẹn kìí sàmúkọ mẹ́kọ̀ọ́ adarí kìí sọ̀dẹ̀ aláìníla àkàyè èèyàn. rálì wa máa wáyé kíní kankan ò sì lè yẹ à á ṣe rálì ilẹ̀ ó mì yóò mì o àmọ́ àwọn Àgbẹ̀kọ̀yà wọ̀nyí wọ́n nílò ìrànlọ́wọ́ ẹ jọ̀ọ́ mo fọlọ́dùmarè bẹ̀ wá mo falálẹ̀ ilẹ̀ Yorùbá mo fi bẹ̀ wá 09036 371643 09036 371643 kò sí iye tẹ́ ẹ fún wọn tó kéré I keep on saying it ẹ má jẹ́ àdúró pé bàbá bá tó ní millions. ó dẹ̀ kí àwọn abẹ́rẹ́ àmì kọ́ ìkí mo pe Lédíkè nígbà mo fọwọ́dà àwọn fídíò kan sí Lédíkè àgá lanu ni pé eléyìí ń ṣẹlẹ̀ omíyalé lọ wá ké sí a kàbéèkìtì náà lanu pé mo ní ó ti sú èmi ìdí ń bá ló sú mi ni wípé ẹ ti tan àwọn ọmọ Yorùbá jìnnà lórí ọ̀rọ̀ warrior ni wá warrior this warrior that ìsìn tá a wá láwọn tí ń ṣiṣẹ́ àti wá gba donation ó ń ti èmi lójú ló fi jẹ́ wípé àwọn kọ̀ọ̀kan tó jẹ́ bí bàbá mi ni mò ń message pé ẹ bá lè ràn wọ́n lọ́wọ́ ẹ ràn wọ́n lọ́wọ́ a dẹ̀ dúpẹ́ ẹ tó lè ṣe fún wọn ń ṣe and they will still keep on doing it. ọ̀rọ̀ Yorùbá lélẹ́yìí ìdẹ́mi lè ṣe ìlọ̀rọ̀ sísọ kí n fọ̀rọ̀ ẹnu mi kí n fi gba ìran mi lẹ̀ that's all I can do. olóyè Sunday Igboho nísìn combine together ní gbogbo nǹkan lọ́lọ́dúnmọ̀rẹ́ fún ọmọ béèyàn ṣe defend èèyàn ọmọ béèyàn ṣe sọ̀rọ̀ ọmọ gbogbo ẹ̀ nítorí wọn fún olóyè Sunday Igboho nìyẹn èmi kí n sọ gbogbo ìná ẹ̀ dẹ̀. so ẹ dákun èmi náà sì rè mo nílò data ìyó. Data is consuming now ó lè rán àyàn lóko ẹrú olóyè ló fún mi lówó data yìí tí mo ń lò lọ́yìí 9036371643 that is opay yẹn rọrùn. ẹ bá fẹ́ fún èmi náà ní nǹkan ẹ fún mi ní nǹkan ọmọpọlọ́mbẹ̀yìn asọ́kù èjò òórùn asọ́kù èjò òórùn o. àwọn Àgbẹ̀kọ̀yà yẹn wọ́n ń gbìyànjú èèyàn bá jorí ahun tó bá bá wọn bí tá ti ń ṣiṣẹ́ tí ń kojú àwọn èèyàn wọ̀nyí àyẹ̀lájẹkù orò ọ́pdẹ̀tì lórí àwọn tá a kó lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá ní headquarter ọlọ́pàá ẹ máa gbọ́ o bí ilẹ̀ bá ti mọ́ lónìí ní tó wà ń bẹ̀ láago 10 màá padà update yín níbo la bá dé wọ́n ti já wọn àná ti wà níbi tí wọ́n ti fún wọn láṣọ blue padà update yín mo dẹ̀ kí kábíyèsí Onídòó
nkì ẹ wo nǹkan wà tá a gbọ́dọ̀ kí ní ìdó yẹn tọ́jọ́ ọmọ Yorùbá tó ń dalẹ̀ wa bí ọ̀gá ọlọ́pàá Àdó mo kọ́ga sójà Àdó so ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àwọn Àgbẹ̀kọ̀yà yẹn ẹ bá ń kún wọn lọ́wọ́ bẹ́ẹ̀ gbé mi ní nǹkan kan àwọn Àgbẹ̀kọ̀yà yẹn I want them to be happy tó bá jẹ́ pé bí rìmóòtù yìí iná fẹ́ tá a dẹ̀ tí ìrówó rà á tí ẹ bá wá rí áàfù ẹ̀ báyìí wọ́n á dúpẹ́ please they need so many things ẹ jọ̀ọ́ 09036371643 èèyàn ká ò lè jólóyè Sunday Igboho Oosha gbé o ẹ má lọ rò ó èèyàn máa Yorùbá ẹ fọkàn balẹ̀ lórí ibẹ̀ yẹn ìwé jí Igboho gbé Igboho èwo tẹ́gbòho wá já díẹ̀ ni Sunday Àdìsá ikú tàǹdì ọkùnrin ogun nígbà tẹ́yìn omi sì gidi yóò jí Igboho gbé yíjì lómi gàrí alágbó jẹ̀dí. Thank you so much for listening to me. The rally is coming up any moment. Abájẹ́ fa fèrè ṣe bẹ̀rẹ̀ nu àwọn náà ti láwọn tá ń groom tá a dẹ̀ ti inform wọn pé the rally is coming up and they are ready. They will come out. Àwọn ìlànà ìpínlẹ̀ Ọ̀yọ́ wàláì kìí ṣe tẹ̀gàn ibi tá a bá tẹ̀ nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ lómi bá tẹ̀ yọ tẹ̀ sí mo fọlọ́ ń búra pàápàá jùlọ Ìbàdàn nílẹ̀ Ìbàdàn yìí tí a bí n sí mo bá mi ní mímẹ́ ẹ ṣé o 09036371643 God bless you. Yoruba nation, no going back. The struggle continues. Love you all.